abẹ́rẹ́ kan láàárọ̀ ọlọ́sẹ̀ kan láyé. ẹ káàsì ẹ jọ̀ọ́ mo fẹ́ rí dókítà ni. ẹ fẹ́ rí dókítà èmi náà rè é mi dókítà. àwọn nọ́ọ̀sì mo fẹ́ rí. ẹ fẹ́ rí nọ́ọ̀sì. èmi náà ni nọ́ọ̀sì náà máa wá jábọ̀ fún pé kan báyìí ló ń ṣe yín ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá dókítà sọ̀rọ̀. nọ́ọ̀sì mo fẹ́ rí. ẹ rí dókítà ṣé ìṣe pé àwọn nọ́ọ̀sì mi ń fún yín lógún ọ̀fẹ́ àbọ̀ ń fún yín nǹkan ọ̀fẹ́. ẹ fẹ́ rí wọn ẹ rí mi ní láti ṣe everybody too ẹ rí mi kí ló ṣẹlẹ̀. kí ni ẹ má kọ ẹnu bọ̀ mí lẹ́nu kí lẹ ló ṣe yín. ẹ fẹ́ tọ̀. infection. mo máa ń sọ ẹ̀yin ọkùnrin ojúkọ lọkọ kìíní sí bá tí ì ṣe fine ẹlòmíràn ní slim beauty lò ń láìkè slim onímọ̀ pé káwọ́ gbá àrùn gbogbo abẹ́bẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́ nàkọ́ DJ play me the music ẹ pẹ̀lẹ́ nurse ẹ̀dùnà èlò ní wà lọ́wọ́ yín gan-an. 250,000. ẹ fẹ́ sí infection. Ó mi fẹ́. nọ́ọ̀sì kan bẹ́ẹ̀ yẹn. nọ́ọ̀sì kan bẹ́ẹ̀ yẹn ni mo pè rẹ́jíìmù tá a wà yìí rẹ́jíìmù principle ni lọ́ọ̀ ni táìmù tá a wà yìí èmi mi ò gba bẹ̀rẹ̀ mi ò bá yín ṣeré òfò mi ò bá yín ṣeré òṣì business wise ni mo face business mi ní táìmù yìí ni ẹ mú wọn lọ sí wọ́ọ̀dù kẹ́ fún wọn lómi ẹ ṣe náà tí kí ló dé tẹ̀ fún àwọn lọ́wọ́ ṣọ́ ní iṣẹ́ ọ̀sán pé àwọn adonate kidney àbí wọ́n sọ pé kidney kan jábọ́ nu kidney wọn